Ìwé ìyìnrere ti Jòhánù orí kọkàndínlógún. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Náà dẹ́nẹ́rì Pílátù dẹ́mu Jésù kó ìwọ̀n àwọn ọmọ ogun kẹ̀dẹ̀rẹ̀ kọ́ ìyẹn ìwú adé ẹ̀gùn kọ́ ìfú de Jésù nùrẹ́kọ́ kọ́ ìfú aṣọ gbùwà ẹlẹ́ṣẹ̀ àlòkù kọ́ ìfú wọ̀nọ́rùn kọ́ ìmọ̀ awé ọ̀fọ̀ kábíyèsí o ọba àwọn Júù kọ́ ìfọwọ́ gbajúrẹ̀ kí Pílátù ìtújalẹ̀ wá kó ìwé wọn ọ̀fọ̀ ìgò òmù Jésù jalẹ̀ tọ̀wẹ̀ wá kẹ́mẹ́ lé mú ọ̀fọ̀ èmi ru wàkúwà nà rẹ̀ náà dẹ́nẹ́rì Jésù jẹ́ jalẹ̀ wá tóun ti adé ẹ̀gùn àti ẹ̀wù ẹlẹ́ṣẹ̀ àlòkù kí Pílátù kíyàn ìwé wọn ọ̀fọ̀ ẹ̀wọ̀ ọmọkùnrin náà dé ràn wọn olórí àlùfáà àtọwọn òjìṣẹ́ dẹ́rì Jésù wọn kígbénu rárá ọ̀fọ̀ kíkó kàn má gbélébù kí Pílátù ìfèsì wọn ọ̀fọ̀ ẹmu ti kà mẹ kẹ́ńlá kàn má gbélébù nítorí èmi rí ìwà pàlàpàlà náà rẹ̀ kọ́ wọn ju ìdá Pílátù nù wọn ọ̀fọ̀ àwa nẹ́ òfin ọkàn àti gẹ́gẹ́ bí òfin ẹni ọmọkùnrin ẹran pè ní Jésù yìí ó yẹ ká gbẹ̀mí nẹ́rìn rẹ̀ nítorí fọ òun fà rẹ̀ wé Ọlọ́run Olódùmarè náà dé rí Pílátù dẹ́gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́rù ìtúbọ̀ bá kò ìwọ inú gbọ̀ngàn ìdájọ́ lọ kò ìwírí Jésù ọ̀fọ̀ búwọ́ ti wá ṣùgbọ́n Jésù kọ̀ náà ti fèsì wọn tó dáná kí Pílátù ìwé wọn ọ̀fọ̀ èmi rò wọ́n fèsì wọn àbẹ́ mú ọ̀fọ̀ mọ̀ nágbára náà ti yẹn nu òkèdè tó nágbára náà ti kàn ẹ̀ má gbélébù kí Jésù ìfèsì wọn ọ̀fọ̀ wọ́n bàbá ti nẹ lọ́kọ́ agbára náà lórúkọ rẹ̀ mi kébà sí ọ̀fọ̀ àfúrẹ́ náà tòkè wá tó dáná ọ̀nẹ́rẹ́ fún mi rẹ́ òun rí ẹsẹ̀ rẹ̀ gbórin jù tó dá lọ́kọ́ ọ̀rọ̀ rí Jésù dẹ́gbẹ̀ nẹ́rùn ẹ̀ kí Pílátù ì máa wá ọ̀nà bóun ti máa ń yín Jésù nù ṣùgbọ́n àwọn Júù ọ̀yàn ń fún gbéta ọ̀dẹ́mi kí Pílátù nílò ọ̀fọ̀ kó o bá dá ọmọkùnrin ilẹ̀ ajẹ́ ọ̀fọ̀ wọ́ ṣolùkù Késárì ọ̀nìkanírè bá fà rẹ̀ joyè ọba ó sọ̀rọ̀ òdì sí Késárì túdanẹ̀ náà dérí Pílátù dẹ́ gbọ́rọ̀ yìí kó emu Jésù jalẹ̀ wá Pílátù ìkálẹ̀ ní orúkọ ìtẹ́ òdàjọ́ ra ń pè ní ògbò tìtẹ́ ṣùgbọ́n nídè Hébérù à ń pè ní Gabata rè ṣé kẹ̀dẹ̀rẹ̀ ọjọ́ náà jẹ́ ó palẹ̀mọ́ àjọ òre kọjá ó jẹ́ òwọ̀n wákàtí ẹ̀kẹfà ó ewì rán wọn ju ọ̀fọ̀ ẹ̀gù ọba rún ẹ kọ́ wọn ju ìfèsì rí Pílátù nùgbé rárá ọ̀fọ̀ mú kò lákàn má gbélébù kí Pílátù ìfèsì wọn ọ̀fọ̀ tímla kan ọba rún ẹ má gbélébù dán kọ́ wọn lórí àlùfáà ìfèsì rí Pílátù ọ̀fọ̀ àwa nẹ ọba ọmọrẹ yàtọ̀ sí Késárì náà dẹ́nẹ́ rí Pílátù dẹ́ fà Jésù lọ́wọ́ àwọn jù wọ́kọ́ lákàn má gbélébù tó dáná wọ́n ẹ̀ mú Jésù ìwọ jalẹ̀ kí Jésù irú àgbélébù ti ka rẹ̀ ó jalẹ̀ lọ sí bí ra ń pè ní ibi agbáriwo nédè Hébérù ra ń pè ní Gọ́gọ́tà níbi wọn gbé kàn má gbélébù tó ń tán ọ̀daràn méjì òmùrẹ̀ ọkàn apá kìnẹ̀ èkejì apá kejì Jésù ìyẹn wà láàrin wọn kí Pílátù ìkọ́ ìwé akọlé ọkàn pẹ̀lú yẹn rùn fún kọ́ orúkọ àgbélébù rí Jésù ní ń rùn nǹkan nẹ́ni ọ̀fọ̀ Jésù ti Násárẹ́tì ọba wọn Júù tó dáná ogunlọ́gọ̀ wọn Júù rè ka ìwé akọlé nítorí òróbà àti gbé kàn Jésù mọ́ àgbélébù yìí ó súnmọ́ etí ìlú adẹ́kọ̀ àkọlédè Hébérù àti ti Látìnì àti èdè Hélénì ọmọ lórí àlùfáà wọn Júù wọn ìfaraya wọn ìwírí Pílátù ọ̀fọ̀ akọ ọ̀fọ̀ ọba wọn Júù bí Jésù ń ṣe ṣùgbọ́n ikọ̀ kọ́ ọ̀fọ̀ òun pa rẹ̀ ní ọba wọn Júù kí Pílátù ìdáwọn òun ọ̀fọ̀ ń rè èmi ti kọran náà dé náírà wọn ọmọ ogun núdẹ̀ ìrandẹ́ ti kan Jésù máa gbélébù tán wọn ìmú ẹ̀wù rẹ̀ wọn ìpín sọ́nà mẹ́rin àwọn ọmọ ogun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún wọn ìmúná kọ̀ọ̀kan àti tọrọ rẹ̀ rè ṣé kẹ̀dẹ̀rì tọrọ náà ènòjú ràn tán ń látòkè títí fúsàlẹ̀ túdanẹ̀ wọn ìwí rárá àwọn ọ̀fọ̀ ẹ má jẹ́ ká fàya ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe tókíní tókejì gbangbalẹ̀ wá ká ṣe gègé túdarẹ̀ alẹ́mọ̀ onírun má jẹ́tẹ̀ ìwé mímọ́ ìyẹn léṣe èwì ọ̀fọ̀ ọpẹ́ ẹ̀wùrẹ́ mi láàrin ara wọn ọdẹ ṣẹ́ gègé túdà aṣọ ìlẹ̀kẹ̀rẹ̀ mi rún èè àwọn ọmọ ogun dẹ́ṣe eré Jésù àtọwọn arábìnrin rẹ̀ Maria aya Clopa àti Maria Magdalene ọyàn ròdo ní bá àgbélébù yìí náà dẹ́rì Jésù dẹ́rì yé rẹ̀ àti ọkàn náà mẹ́yìn rẹ̀ rè ròdo ìyẹn onírun fẹ́ràn kò ìwírí eré ọ̀fọ̀ obìnrin yìí ìwú ọmọ rẹ̀ múdẹ̀yìn náà lòun wírí ọmọ ẹ̀yìn rẹ̀ ìyẹn rùn fẹ́ràn ìwé wọn ọ̀fọ̀ ìwò iye rẹ̀ látúnṣẹ́jú náà lọ bí ọmọ ẹ̀yìn yẹn ìmúyé rẹ̀ lọ sùlẹ̀ rẹ̀ múdẹ̀yìn náà àdérí Jésù dẹ́ ti mú ọ̀fọ̀ àti ṣàṣe parí dédé run ìwé mímọ́ ìyẹn léṣe ìwé ọ̀fọ̀ òun gbẹ̀ngbẹ̀ mi ọ̀nà òkòkò ọkàn láti gbé kálẹ̀ nu òró bẹ̀ bẹ́ẹ̀ kún fún ọtí kíkan wọ́n fún spongy rí ọtí kíkan kunu rẹ̀ bàmú orígbó igi ìṣokù wọ́n gbéṣẹ́ rún Jésù náà àdérí Jésù dẹ́ gbà ọtí kíkan náà ìwé ọ̀fọ̀ òbúṣe ìtẹ́rìkó rẹ̀ bá ìjọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lẹ̀ túdà ọ̀fọ̀ ó jẹ́ ọjọ́ palẹ̀mọ́ yóò kú wọn ó má bá wa nùrí gbé àgbélébù lọ́jọ́ òsinmi nítorí ọ̀fọ̀ ọjọ́ rẹ̀ ṣu iyebíye bí ọjọ́ òsinmi náà túdà náà rí ọmọ Júù ebẹ̀ Pílátù ọ̀fọ̀ ó jẹ́ ká ṣẹ́ ìgbùgbù ó tán ọmọ ra kan má gbélébù á lè gbé wọn kó nùrà gbélébù
Júdà ní àwọn ọmọ ogun ṣe wá kọ́ iṣẹ́ egungun itan tọ́nìkìnẹ̀ àti tọ́nìkejì rà kan máa gbélébù pẹ̀lú Jésù. Àmọ́ náà dẹ́ fún ọ̀dọ̀ Jésù. Wọ́n dẹ́ ṣàkíyèsí ọ̀fọ̀ ẹ̀mí ti bọ́ nẹ́rú rẹ̀. Wọ́n yín egungun tán rẹ̀ nù. Àmọ́ ṣá ọkàn nínú àwọn ọmọ ogun náà. Ìyẹn ìfi ọkọ̀ gù Jésù nẹ́gbẹ̀ẹ́. Ló jẹ́ sẹ́nẹ́ rí ẹ̀jẹ̀ àtomi. Ìyẹn ìjalẹ̀. Ọ́nìrè rí ìṣẹ̀lẹ̀ yìí. Ìyẹn jẹ́rìí ọ̀fọ̀ òkodoro ọ̀rọ̀ gbà rí ẹ̀rí Jésù. Ó dẹ́ mú ọ̀fọ̀ òótọ́ ọ̀rọ̀ rún wí. Júdà ọ̀fọ̀ kẹ́mẹ́lẹ́ gbàgbọ́. Dédérún èrè iṣẹ́. Kúwèé mímọ́ ó lè ṣe èwe ọ̀fọ̀. Á ní wo egungun rẹ̀. Kúwèé mímọ́ òmùrẹ̀ ẹ̀wẹ̀. Ìyẹn ìwé ọ̀fọ̀. Màmáwó ọ̀nìrà àgúnnọkọ̀. Nídẹ̀yìn ìṣẹ̀lẹ̀ yìí rí Jósẹ́fù ará Arimatia ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù ní kọ̀kọ̀. Júdà ó bẹ̀rù ọ̀wọ́n jù. Ó bẹ́ Pìlátù ọ̀fọ̀ kó jẹ́ kóhun gbé òkú Jésù tibẹ̀ kò. Kí Pìlátù ìyọ̀ǹda rẹ̀. Júdà náà ránṣẹ́ la gbé òkú Jésù. Ó gbé tibẹ̀ kò. Níkódémù pẹ̀lú ìyẹn náà wá síbẹ̀. Ọ́nìrè tọ́ Jésù wá lóru ọgọ̀jọ́ níjọ́ kìnnàánà. Ìyẹn ìmú àdàpọ̀ òjìyà àti aló rè tó wọ̀n 100 lítà. Ó imú wa wọ́n gbé òkú Jésù. Wọ́n fún aṣọ ọgbọ̀dì tó ń ti tùràrí. Gẹ́gẹ́ bí ó ṣe wọn jù ti rí ní òsìkú wọn. Àgbàlá ọkàn wa náà róòbá àti gbé kọ́ńdì súnmọ́ àgbélébù. Òtẹ́ òkú titun ọkàn wa nínú àgbàlá náà. Rọ́nìkọ níṣì tẹ́ òkú sí rí. Ó bẹ́ gan-an tẹ Jésù sí. Nítorí ó palẹ̀mọ́ ọ̀wọ́n jù. Nítorí ìbòjì náà súnmọ́ tòsí. Ọlọ́run Olódùmarè ó bùsí gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.